àwọn lè sọ̀rọ̀ nípa politics in Nigeria fẹ́ǹsì lẹ máa ń wò kò sẹ́ni ogun fẹ́ǹsì tọmọ tí ń bẹ lẹ́yìn ẹ̀ tí ń bẹ lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ ń pè politics but most of them ẹ̀yin fẹ́ǹsì wọ́n ń wò èyí tó sọ pé politics dáa kọ̀ mọ́ èyí tó ní ọ̀dà náà kọ̀ mọ́ ẹ̀ tó kàn sọ pé politics dáa ó súnmọ́ díẹ̀ torí. wa rahmatullahi wa barakatuh afọpẹ́ fọlọ́hún ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kọ́mọ bá ànábì Muhammad àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àkọ́kọ́ ajẹ́ kí a máa kí ni tùmọ̀ la ilaha illallah Muhammadu Rasulullah ní sókè especially abala tá a fẹ́ kó yé wa ń bẹ̀ wọ́n ní pé la ilaha illallah Muhammadu Rasulullah kalimatu sahada gbólóhùn ìjẹ́rìí mo jẹ́rìí lágbájá jẹ́rìí kí ló wí lábẹ́rẹ́ àbí kí ló wí tó fi jẹ́rìí ó ń tọ̀hún mo jẹ́rìí ẹ̀ kí ló fi jẹ́rìí ẹ̀ tó yẹ pé gbólóhùn ìjẹ́rìí ni la ilaha illallah kí ló wá jẹ́rìí la ilaha illallah Muhammadur Rasulullah tí wọ́n ní pé ẹni ó bá ti wí ó ti di mùsùlùmí ẹ̀gbọ́n mi yé wọ́n sọ fún wa yí pé ẹni ó wíhun ó jẹ́rìí ni ló fi sọ kẹ́ ẹ̀gbọ́n yé dáadáa ẹ̀gbọ́n yé wà ní kíkà ṣe pé wọ́n kàn wọ́n wí sí ọlẹ́nu wọn náà wá wí rárá o nǹkan tí ń bẹ́nu ẹ̀ tí ń gbénu ẹ̀ tó ti jókòó sínú ẹ̀ tó ti yé kò wá sọ̀rọ̀ jáde àmàbòye bí òye ní tí ó fi aṣọ fún apó ti yé òun iná ni gbólóhùn ìjẹ́rìí nǹkan méjì ló sì ń gbénú èèyàn tó bá ti ń gbénú èèyàn kọ̀bá àmọ́ ti kírun kọ́mọ́ ti gbààwẹ̀ tí méjèèjì bá ti ń gbénú ẹ̀ yóò kírun yóò gbààwẹ̀ nítorí ìfẹ́ àmọ̀ pé ó ti ń gbénú ẹ̀ ó ti wà nú ẹ̀ ó ti yé iná ni kó wí gbólóhùn kí ló yé jáde kí ló yí ọ téèyàn bá ń jẹ́rìí náà ló ń wípé la ilaha illallah Muhammadu Rasulullah ọ̀n jẹ́rìí kí ló ń jẹ́rìí tí a bá ní ṣe apààyàn ní ọwọ́ ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí láàfin mọ̀ lọ́wọ́ ní ọ̀pá iye èèyàn báyìí ẹni tó ṣe pa káyìn ó kọ rẹ̀ rí àdírẹ́sì ọ̀dọ̀ ẹ̀ rí ẹni gbọ́dọ̀ tọ́ra sọ̀hún ó ti júwe pé apààyàn ní wọ́n bẹ́ẹ̀ ti jẹ́rìí ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ló fi sọ gbogbo sẹ́yìn òkú kò ní ìdí ká dára wa láàmú mọ́ apààyàn lè yí o tóró nǹkan ti sọ ọ̀rọ̀ tó pé téèyàn bá gbọ́rọ̀ ọ̀hún ó ti tọ́ka sí ti ń bẹnu ẹ̀ tó ti gbé sí táwọn òsì ń bẹ̀. ẹ̀mẹ́jì àtàrà wa wájú alọ́ọ̀n la wa ẹ̀kọ́ kankan bẹ́nu Islam ẹ̀mẹ́kọ́ ò lé gan nítorí pé Ọlọ́run ò ní ẹ dá sí kíní ń bẹ́nu ó ní ẹgbẹ́nu yìí sọ́n kíní ń bẹ́nu ọmọ ìyá mi ṣé mùsùlùmí gidi ni àbí èsè mùsùlùmí kọ̀ọ̀kan èmi ọlọ́mọ mọ̀ kèfèrí tó wí la ilaha illallah ọ̀gá ó ní agbẹ́nu sọ́n kádàlí ńgbà ó ti wú ẹ filẹ̀ ibi Ọlọ́run pọ́n la ilaha illallah tó pọ́n dé tó fún lápàlẹ́ lára dé tí kèfèrí bá wí pé la ilaha illallah Muhammadu Rasulullah ó wí báyìí ṣe ju wa conditions mẹ́lẹ̀ ni pé ẹ̀dùn ọ̀nà ṣé mùsùlùmí ni yìí ni la ilaha illallah Muhammadu Rasulullah sẹ́yìn kó fi dáhùn ni kọ́sọ́ pé mùsùlùmí ni mí o ṣùgbọ́n condition yẹn ṣé mùsùlùmí ni yìí náà la ilaha illallah ó ti dáhùn náà nù tàbí ṣé mùsùlùmí ni yìí ni bẹ́ẹ̀ ni kí á fi mà la ilaha illallah Muhammadu Rasulullah ẹkún àbíọ́tọ̀ ń dáa mọ́ kó o tún sọ gbólóhùn mi mà ó ti di mùsùlùmí náà kọ̀bá àwọn àkó ń bẹ́ẹ̀ kó tó ń wò ṣe mùsùlùmí wọ́n lọ́mọ ń lọ́mọ tí ìbá ti ṣe mùsùlùmí kọ́ lọ wí àmọ́ ní kọ̀ǹdíṣàn yẹn tí ọba tí ì sọ nǹkan míì ní tó sì wí náà ni kódà kọ́ máa tàn wá àwọ̀ wà dáa ní tá alábọ̀wọ̀ fún kì í sóhun tá ní Allah àmọ́ la ilaha illallah kó yé wa dáadáa à ń jẹ́rìí tí ń gbénú wa ni o ohun tí ẹ̀dá lè gbọ́ tí ó gbọ́ báyìí tí ó fi mọ̀ yìí pé nǹkan kan ti ń gbénú mi bí n sọ ó ti wà nù mí ìdẹ̀lẹ̀ fílẹ̀ nǹkan lọ àpò sí méjì àkọ́kọ́ lọ́lọ́run mo ti gbọ́ lọ́yìn mo ti mọ̀ mo ti dá mọ̀ mo sì gbà fún
mo ti mọ̀ pé ó lọ dá mi, mo sì mọ̀ pé tó dé tó fi dá mi ó ní pé kí wọ́n á sìn, mo sì rẹ́dí àti máa tẹ̀ láṣẹ rẹ̀. Ó ẹyọ kan ṣoṣo ni, kì í ṣe mẹ́ta lọ́kan. Ọba yìí kò ní ẹlòmíì lórílẹ̀ ayé ju Muhammad àtẹ̀tọ́ bá tẹ̀lé Muhammad lọ, àtàwọn òjíṣẹ́ Ọlọ́run before Muhammad nígbà wọn. Àmọ́ lónìí tá à ń sọ̀rọ̀ yìí, ẹnikẹ́ni tí Ọlọ́run ní, ẹnìkan péré tọ́lọ́run ọba nílẹ̀ tó bá gbọ́ ọ̀nà Muhammad wá. Ọ̀nà Musa mo ti gbá wá, tí Musa gan bá wà láyé ló ní àsìkò tá a wà yìí, Muhammad ni ó tẹ̀lé. Ọ̀nà Jésù mo gbà mọ́ Ọlọ́run, bí Jésù bá ń bẹ láyé ní àsìkò tá a wà yìí, Muhammad ni ó tẹ̀lé. So kò sí Musa láyé, gba Musa gbọ́ lásán ni wàá tẹ̀lé Muhammad, kálù àmà pọ̀ gba Musa gbọ́. Gbogbo Jésù gbọ́, tẹ̀lé Muhammad. Ó ti níye ìgbà tí ẹ change syllabus àwọn oníwàyẹ́kì lẹ́nu sí tá a gbẹ́jú mọ wàyẹ́kì tá à ń ṣe, ó ti níye ìgbà. Kọ́ wa lọ síbi èyí tí wọ́n change kẹrin lẹ́yìn lọ́hùn, at least ìgbà tá a ṣe exam wọ́n ti change ẹ̀bí ẹ̀bí ìjàbí. Kéèyàn wá padà sí àwọn ìwé tèmi ká nígbà mo lọ jókòó wáyẹ́kì, kọ́ wa lọ fi ṣe exam, sọ paasi ò lè paasi torí wọ́n ti change ẹ̀bí ẹ̀ méjì. In fact gbogbo àwọn ìwé òun kò sí kàkà ń bẹ̀ tí wọ́n ń kà mọ́, wọ́n ti kówé mi wá. Ìmánì kan náà ni, exam kan náà ni lóòótọ́, orúkọ kan náà ni ìgbàgbọ́, ṣùgbọ́n ìwé ti yàtọ̀. Ebi ńgbà tọ́lọ́run dá Musa, bí ọba láìkí kọ́ mọ́ change ìwé, kí ló tó dá Isa sí? Àbí òtún rẹ lómi before Musa? Òjíṣẹ́ Ọlọ́run kọ́ ni Noah, kò sọ pé Noah ẹyọ kan ní kí ni gbogbo wọn mọ̀ sí kí ni ká máa tẹ̀lé títí ayérayé. No, nítorí wúre ìtọ́lọ́run sì ń ṣe nípa kó ń lọ dá wa oyè ètò sì yá wa náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn èèyàn tó wà láyé Noah wà láyà yàtọ̀ sẹ́n, adìpẹ̀lọ́ọ̀fù ju wọn lọ, agbọ́n ju wọn lọ, ẹgbẹ́ mi ní sìn, a ní nǹkan ju wọn lọ. Báyé ṣe mọ nígbà wọn, ṣé ẹ̀gbọ́n mi yé? Báyé ṣe mọ nígbà wọn èèyàn ọ̀pọ̀, ìgbà téèyàn ò sì ti pọ̀ tó kéré, dandan ni kọ́jú orí wọn máa gùn, àwọn máa lo 200, 300, 400, 500. Wọ́n àgàn ọjọ́ orí rẹ̀ bẹ́ẹ̀ tó 2000. Àwọn kan náà wà fà ní ó lé 2000, àwọn kan ní 1950 ni. Torí ànábì Ádámù tẹ̀rí 1000 ní ọdún rẹ̀ ó. Àwọn kan sọ fún náà fà kó lé. Àwọn kan ló dín pé 996 bí kan. Oríṣiríṣi làwọn afá sọ. Bẹ̀ẹ̀ kí ló dé tọ́jú wọn fi ń pọ̀ nípa ẹ̀, èyàn ò tí ì pọ̀, sọ àmọ́ kú àná ni, gbogbo èyí ó kú tán. Sọ wípé ànábìtọ̀ bá gbà tẹ́ ojú orí àwọn èèyàn máa jágùn, ànábìtọ̀ bá gba àwọn ọmọ lọ́lọ́run rán. Bóyá àlàyé Musa kan, Musa ṣe rí nǹkan lé lọ́gọ́rùn ọdún. Ṣùgbọ́n kí ló dé tí Muhammad tiẹ̀ ojú 63 years lọ. Tọ́lá ti wà lọ́dún tọ́dún wa ọmọ á ti pọ̀, á nídìí ká máa pẹ́ jù láyé mọ́. So òjíṣẹ́ tó láti ojú ayé ànábì lọ́pọ̀lọpọ̀ ò ti lọ́dún tó pọ̀ jù mọ́. Ká á ní percentage fáwọn tí ń lo 200, 300 wọ́n lè pè 1%, 1%, abẹ́ẹ̀bọ̀ ni wọ́n á ní percentage. Títí sọ pé percentage tẹ́ lè rí òun náà kọ́ máa tó pé 50, 60, 70, 80. Ǹjẹ́ lè rí percentage fún un? Nǹkan kan ló lè ṣe èèyàn tó fi lè kún 40, kádàrà náà sì ni nǹkan ó fi ṣe. Ntọ́kọ́mọ̀ jù lójú ayé ọmọ ànábì Ádámà tó wà ní abẹ́ Muhammad táyé ìparẹ́, òun náà ni ànábì ní kọ́dún yẹn máa wà láàrin 60 lọ sókè, kọ́ wà ní around the 60 bí kò jẹ́ 65, ẹgbọ́n mi sìn 70, ìkọ̀ọ̀kan 75, ìkọ̀ọ̀kan 80. Ẹ bá wọ Ọlọ́run ó lè jẹ́ ojú 100 lọ, ṣùgbọ́n kò ní percentage. Bàbá wa Kamalu dín àdàbí kò tí ì sọ ọmọ, àwọn ọmọ ti kú, ọmọ kú ṣèjú wọn èbí ọmọ tó lórí ọdún wọn. Ẹ ti gẹ̀ẹ́jù wá mi, bàbá kú ó lé lọ́gọ́rùn ọdún, gbogbo àwọn ọmọ tí ń délẹ̀ yìí bàbá bí 80, ìtọ́pọ̀ jù 90.
bàbá ló sì ju 100 ọdún lọ ilé ètò súnmọ́ pẹ́kípẹ́kí nù. So gbogbo àwọn ànábì Ọlọ́run tó lọ pátá tó bá fẹ́ mọ̀ wọ́n tọ́rọ máa ṣe lọ ní ìwé wọn tẹ̀lé wọn bí gbogbo àwọn ànábì Ọlọ́run yẹn ṣe lọ ìwé wọn tẹ̀lé wọn. Ọlọ́run ọmọ mọ́ kíìpù ìwé wọn tọ́lá yọ kápẹ́ ló fẹ́ kíìpù. Kò sí báíbù mọ́ ẹ bá ní báíbù wà orí ẹ̀ ti burú torí gbogbo tí wọ́n mọ̀ kánú báíbù ní wọ́n máa tọ́ka sí orí rẹ̀ burú o ṣe yí irú ìwé yìí ni o sì fi ń ti sọ́lọ́n wàláhì bó ṣe nínú kẹsẹ́ èbú. Ìwé kan tó dùn gbọ́ tó dùn ká tí professor America professor Britain tí wọ́n tà fúnra wọn tẹ́sí ń gba Islam wọn náà lálẹ́ Qur'an kò yí padà látọjú ayé ànábì àtìlẹ́yìn rẹ̀ kò sì ní yí padà tálíkì àmì ètò Ọlọ́run èmi ni mo sọ níwájú àtìlẹ́yìn kò sí ní tẹ́lẹ̀ létí bọ̀ ẹni ó ti nǹkan bọ Kùránì ọ̀dọ̀ ara rẹ̀ náà ló gbé sí kọ̀sẹ́ńtọ́ bá kà á. Kùránì èsè ìwé tẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sùn náà no wọ́n bẹ́ẹ̀ nu ọpọlọ wọ́n bẹ́ẹ̀ nu ọkàn ó ti kọjá bẹ́ẹ̀. Ní Gaza lẹ́ẹ̀kan náà Gaza tẹ́ ń pa yìí lẹ́ẹ̀kan náà wọ́n kó ọmọ 50,000 jáde wọ́n ti há Kùránì kan. Èèyàn mélòó la fẹ́ pa ọkọ̀ wọn náà kó tó rọ́ọ̀mọ́ wọn tí ò ní há Kùránì bí ọba ti ẹ̀ há tán yóò ti fẹ́ ẹ̀ ha tán àbíkọ́ adélájì. So alukuran bẹ́ẹ̀ ni wọ́n ha káàkiri ní Nàìjíríà sẹ́yìn pé Nàìjíríà bẹ́ẹ̀ ṣe wáyé ó wà nínú àwọn orílẹ̀-èdè àkọ́kọ́ lágbàáyé tó ha Kùránì jù tẹ́ẹ̀tì rí àwọn èèyàn tó ha Kùránì Nàìjíríà wà nínú orílẹ̀-èdè àkọ́kọ́ láàrin 1 sí 2 sí 3 Nàìjíríà. Gbogbo àwọn tí wọ́n máa ń wọ òkè tí wọ́n wọ wọ́n mọ́ Nàìjíríà lọ́wọ́ nǹkan díẹ̀ ni tátó dọdún mi tí wọ́n bá tún ṣe sẹ́ńsọ̀ wọ́n lè ní Nàìjíríà lọ́wọ́ àpò kìíní ipò àkọ́kọ́ lọ́wọ́ ta ní sì ń ha ọmọ Haúsá ni ẹ̀yin business lẹ́yìn máa ń ṣe káàkiri ọmọ Haúsá ni o gbogbo Kùránì tí wọ́n hàn lẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá kán papọ̀ kí wọ́n dọ́gbọ̀ ẹ̀ times 20 kì í tó làjì tá ọmọ Haúsá ẹgbẹ́ ọ̀rọ̀ mi wípé a rí 1000 ní ilẹ̀ Yorùbá a rí 200 ọjọ́ 120 àbí ní ilẹ̀ Ìgbò wá mú 120 yẹn times 20 kètò àti ìtòlájì tàwùsá wọ́n fi yẹ̀yẹ́ yín o wọ́n ha gan-an ní torí wọ́n jókòó tẹ̀sìn lọ́rùn Kùránì láàbì sórí rẹ̀ ọmọ ìyá àwọn sàlàyé fún wa níbi aláọ̀kọ́ yìí níbi owó tó aláọ̀kọ́ yìí pé ìtumọ̀ la ilaha illallah ni pé mo ti mọ Ọlọ́run ó sì ń gbénú mi ìtumọ̀ la ilaha illallah ọ̀nà pé mo ti mọ ta ní o Ọlọ́run ó dẹ̀ ń gbénú mi tòótọ́ bá ń sọ̀rọ̀ nípa la ilaha illallah ìtumọ̀ ẹ̀ ni pé èmi lágbájá o mo mọ̀ pé Ọlọ́run dá mi ó sì dá mi nítorí kí n wá sìn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀dá orílẹ̀ ayé mo sì rẹ́dì kí n máa gbọ́ kí ni ń fi sìn lẹ́nu ẹ̀ kì í ṣe lẹ́nu èèyàn aláwọ̀kọ́ nù ẹ máa gbọ́ mo gbà pé Ọlọ́run òun la dẹ́dà gbogbo nǹkan tí ń bẹ yàtọ̀ sóhun òun lọ́dà yàtọ̀ sóhun sánmà màláíkà èèyàn ilẹ̀ gbogbo tí ń bẹ pátá èmi ti mọ̀ pọ̀ Ọlọ́run lọ́dà tẹ́mi náà ìjọ kan nù nǹkan tọ́ da mo sì mọ tó dé tó fi dé èmi ní kí n wá máa sìn mo sì wá rẹ́dì pé sọ fún bí ṣe sìn ọ́ tó bá tí wọ́n sọ pé la ilaha illallah ọjẹ́rìí gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ nù ọjọ́ ni pé mo gbàgbọ́ pé Ọlọ́run ló dá gbogbo nǹkan ó sì jẹ́rìí pé ó dá wa ìyà àtàlìjẹ̀nù nítorí kálíbà máa sìn ó sì jẹ́rìí pé ó ti rẹ́dì láti máa tẹ̀lé gbogbo tọ́lọ́run bá wí láti máa fi sìn tọba tó sọ pé la ilaha illallah tó dúró báhùn gbólóhùn tó sọ̀hún gbólóhùn wọn pè sàhádà ó ti jẹ́rìí Ọlọ́run ó kú ànábì àmọ́ tó bá sọ pé mo ti mọ̀ o pé Muhammad lọ́lọ́run rán sí mi tọ́rọ́ lọ́n tóbi kọjá kémi àwọn máa lísìn sọ̀rọ̀ rẹ̀ ṣé àbá mi nínú ilé mi ni bóòdó ó ṣe bá mi sọ̀rọ̀ etí ìwò ní fi gbọ́ nígbà fẹ́ bá Muhammad gan sọ̀rọ̀ Jibrilu ló fi rán
Jíbírìlù lásán tí Muhammad fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ Muhammad rí kọ̀mọ́ tí ń ṣe mọ́ nítorí ló ní kíyàwó wọn daṣọ bò ń ẹ sá daṣọ bò mí ẹ daṣọ bò mí ó tún wá ń bi ìyàwó rẹ̀ Khadija léèrè pé ṣé nǹkan kan ọ̀sá ṣe òun o Àdìjá ní ó lè ya wèrè láìláì àwa mẹ́tí ó lè ya wèrè irú rẹ̀ kọ́ lọ́ ya wèrè kí ló dé tọrẹtọrẹ ni ọ́ ó sì máa ń ràn yàn lọ́wọ́ ẹni bá bá ọ tó ń sọkún yóò rẹ̀ rìn jáde ọmọ ṣiṣẹ́ ọ̀làálẹ̀ dáadáa tí ò tí tó tọ́nà pé ó dọ̀la kó tó tí wàá ṣe é lẹ̀ ẹni ẹ bá yàn jẹ ọmọ gbẹ̀tọ́ ẹ̀ fún ó lè ya wèrè já lọ sọ́dọ̀ Warakatu bun Nawfal òun gba Isa gbọ́ ó sì mọ̀ pé Isa sọ pé òjíṣẹ́ kan ń bọ̀ òun wà náà tó gbàgbọ́ pé òjíṣẹ́ wọn wà nígbà wọn dọ̀dọ̀ Warakatu bun Nawfal àfáànù Nasara ni tọ́lá nàbí iná ò tí ì bẹ̀rẹ̀ Islam wọ́n ẹ̀sẹ̀ dé ni nígbà wọn dọ̀dọ̀ rẹ̀ pásítọ̀ ńlá ni tó sì gbọ́ lọ́n gbọ́gán Àdíjà ṣàlàyé fún tọ́lá Àdíjà jẹ mọ́ lọ́nà kan àbí méjì ìyẹn ló wá ní ya laytani kuntu hayya wọ́n kọ́ sọ pé adana musu lẹ́dí ansalallahu ala Musa ó ní irú màláìkà tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Musa àti Isa ni tó yẹ pé bọ́lọ̀ ń ṣe máa ràn wọn fáwọn tó bá fẹ́ gbé dìde lójú sẹ́nu torí tí arákùnrin ìwé tó lóní káràbí ọ̀sálàyé kí lórí bó ṣe ṣàlàyé tán ó ní màláìkà tọ́lọ́run máa rán irú ìtọ́rán sí Musa àti Isa rèé lọ́wọ́ agbègbè lọ́kàn ó ní ya laytani kuntu hayya ó lè gbé òun o nǹkan ṣe òun o kó o sì wà láyé kuntu hayya indama yuriju kakọ́ òmùkà ó ní kọ́lọ́ ó sì yẹ kó wọn wà láyé kó wọn lè ràn ọ́ lọ torí ẹ̀sẹ̀ tó wá dásìkò bàtà àwọn èèyàn rẹ̀ bá fẹ́ lé ọ jáde Ànábì ní awa mukhrijiyyakum ṣé àwọn èèyàn mi tí wọ́n láìkì mi àná ó lè mi jáde ó ní ma ja'adun bi mithla ma ji'ta bihi illa 'uda kò sẹ́ni tí máa ń mú irú tó mú wá ìwá wọ́n à ní gbàgbọ́ níbẹ̀rẹ̀ ó ní àwọn adùn òun kóhun oṣù àwà láyé ìyẹn làwọn afáàfù sọ pé òun ti gbà nábì gbọ́ ní láti bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan yọjú ni torí pé kọ̀pọ̀ síbẹ̀ yẹn lòun náà kú láyé aṣáájú ẹ̀dá ìmọ̀ sọ́lá tó bá ti wá gbà pé o ní ọkọ̀ wa bá ṣe ṣe Islam kì í ṣe ṣe é wù o tó bá fẹ́ pọ́n ṣe é wù kan lé pé ṣe é wù láre o ṣe é wù láre afáàgbàre o èyí nímọ̀ o èyí kàǹkà o ọ tẹjúmọ́ dáadáa ni pé sànàbí ni nǹkan ṣe tó bá fẹ́ fàpàlẹ́ fáwọn àfa arábìnrin tó bá dirú àsìkò tá a wà yìí ọlọ́run ó dán yín wò pẹ̀lú àwọn sọkúsọ ó láwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé èṣù ni wọ́n lẹ́sẹ̀n ahọ́n àwọn báyìí ó mú pọ̀sẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ tí ò ní dàbí ẹni kéèyàn máa tẹ̀lé wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì wọ́n máa sọ yín nù ní torí fẹ́ ẹnu wọn ni wọ́n máa skinny ni wọ́n máa preach àwọn sọkúsọ yìí àwọn ló jẹ́ kí orígun àkọ́kọ́ tí Islam ti máa bẹ̀rẹ̀ kó ní problem ilẹ̀ Yorùbá torí ilẹ̀ Yorùbá lórí sọkúsọ ti pọ̀ jù ní gbogbo Nàìjíríà nílẹ̀ Haúsá ó wà limited wọ́n sọkúsọ wà nílẹ̀ Haúsá ṣùgbọ́n tẹ́ ẹ bá rọ́gọ́rùn kan ilẹ̀ Haúsá 1 million lẹ́rìí ilẹ̀ Yorùbá ìdí máa ń fa ó sọkúsọ ni pé tí wọ́n bá ti ń ṣe dáwà táwọn àfáà ń ṣe wáàsí tí wọ́n ń ṣe wáàsí lórí mímbàrí lágbo tí wọ́n ń ṣe wáàsí gbogbo wáàsí wọn ṣe wọn wà ní political power wọn establish ntànàbí establish sí Madina kí lànà bí establish kí níhùn ní ètò ní tọ́jà yìí pé báwọn bí ṣe gbé kalẹ̀ tán ará Madina ṣẹ̀ṣẹ̀ fẹ́ yan ará Madina ní political system tiẹ̀ wọ́n ṣe máa darí ìlú wọn kánàbí tó dé bẹ̀tẹ̀ tí head gbogbo Madina sẹ́yìn pé ó ní head political system lọ́ba kú period tó kú yẹn lànàbí wọlé ànábì dẹ̀rẹ̀ ó ti níjọ tí wọ́n ń jókòó tí wọ́n ń retí ẹ̀ nínú Madina ó tún wá kó àwọn èèyàn kan wọlé tí wọ́n pè ní muhajiruna láti Maka bọ́n ṣe wọnú Madina báyìí gbram tí ànábì lẹ àwọn 80 something tó kó wá láti ta tọ́lẹ̀ pọ́ máa wọn tọ́pọ̀ lọ rẹ̀rẹ̀ tí bẹ́ẹ̀ Madina lànàbì bá gbé ètò kalẹ̀
ọba mú jama mùsùlùmí ọba mú ọkọ jama ọba sọ wọn di wúmọ jama mùsùlùmí ni mọ jama mùsùlùmí àwa tá à ń gbọ́ lecture jama ni wa ibi tá a ti lè live bí jama ó náà níbi tá a bá ti rọ́wọ́ mú tí èsì àwọn là ń darí politics a darí economy a darí security ẹ̀gbọ́n mi sìn ṣùgbọ́n ntọ́kọ̀ ọ̀sẹ̀ ni pé àwa náà ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rọ̀ ni bí wọ́n ṣe ń ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rọ̀ mọ́ta jama wọn mọ̀ pé wọ́n gbọ́dọ̀ pé adálùwù mọ̀ ìjọ ọlọ́run tó pè hàn lálùwù mọ̀ ń gba Mádínà ni kí ni tí wọ́n tó fi pè hàn lálùwù mọ̀ ó ní pé bára mi ṣe wọlé báyìí gbọ́ràn àwọn nǹkan mẹ́fà kan wọ́n òkà tó ń kó káàkiri wọn ọdẹ wọn sí nǹkan mẹ́fà ó pín wọn sí lẹ́yìn náà làwọn nǹkan míì tó wá ń kó mẹ́fà yẹn àmọ́ mẹ́fà nìpìlẹ̀ kila la ọkọ Al-Qur'an lọ sọ bẹ́ẹ̀ bá ṣe dé Mádínà ní kesi Mákà o Mádínà sọ fún pé waltakum minkum ummah àwọn kò dìde nù yín yẹdùhún kọ́ máa pèpè ila al-khayr sí dáadáa làwọn kábà kó wọn bá kóra wọn jọ wọn bá ń pe gbogbo èèyàn wọn bá ń ṣe dáwà wọn bá ń wọlé gbogbo ilé wọn wọ lọ́wọ́ tó ní wa ya'muruna bil ma'ruf àwọn tó dìde wọn bóyá àwọn àbẹ́tù mú àwọn èèyàn míì tí wọ́n tún dìde àwọn ò sí dáwà àṣẹ làwọn máa pa àṣẹ ìwo ọtí ọyá ẹ̀tìlẹ̀ ọtí yẹn pa tẹ́tẹ́ lè yí ẹ gbọ́dọ̀ sí tẹ́tẹ́ mọ́ àṣẹ làwọn máa lò tọ́lá àwọn èèyàn kan bẹ tẹ́ bá ṣe wáàsí fún wọn ti gbọ́ wọn ò ní ìdíkọ̀ pa wọn láṣẹ bẹ̀tẹ̀ àwọn kan bọ́ọ̀bà tí fi àṣẹ ìjọba gbé wọn wọn ò ní ṣe kíni so that is ministry méjì ministry enlightenment dáwà enlightenment kò ní mú ọ́n dandan àti ministry àwọn tax force àṣẹ tí wọ́n bá pa àwọn oníyòmùsẹ́ ànábì lò wọ́n ó di méjì àbí ó di méjì bó ṣe rí Mádínà nù Islam kọ́ ní ìtẹ́yìnsí ilẹ̀ Yorùbá yìí o ẹ̀ ń gbọ́ Islam ni ẹ̀ ń gbọ́ pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́ ẹ̀ gbọ́ yìí torí bí tá a bá ti pọ̀ tá a bá ti lo sísítẹ́ẹ̀mù ànábì wọn á pọ̀ ẹlòmíì tó bá lé ètò ni ó gbà ṣe wá sí wọ́n kàn máa pè àmúsùn lásán ẹlòmíì ni wọ́n á máa gbà ṣe wá sí. ẹlẹ́ẹ̀kẹta Al-Qur'an pé máa kára lè mọ́mí nínú ìyá fìrú káfàtà kí ẹ ṣe gbóyún náà kẹ́ máa lóògùn ànábì yóò lóògùn Abakiri gbákejì rẹ̀ yóò lóògùn Umaru yóò lóògùn gbogbo wọn pátá ni wọ́n kọrí ogun ya gbogbo yẹn lọ lẹ́ẹ̀kẹ́ wọ́n wà kóra wọn lọ́bẹ̀ Ọlọ́run bá nira kọ̀yọ́kọ̀yọ́ pé gbogbo yín lẹ́wà defense oye kì í ṣe gbogbo yín náà lẹ́jẹ̀ security wàlọ́lá nafara min kulli suratu Tawbah wàlọ́lá nafara min kulli firqatin ta'ifatun liyatafaqahu fi din Ọlọ́run ní ọyẹ káàkan wà nìyẹn tó pé ẹ̀kọ́ ni wọ́n máa pàwọn èèyàn àwọn ò ní lọ ogun that is Ministry of Education so àti rí Ministry of Defence and Ministry of kiri Education mẹ́rin nù enlightenment tí wọ́n máa guide àwọn èèyàn yóò máa bó ṣe ń kọ́ ọ ní mọ́nì yóò máa kọ́ ọ níwà rere àtàwọn tax force tó pé wọ́n máa pa àwọn nǹkan tí ò dáa rẹ́ wọ́n dẹ̀ máa force àwọn èèyàn tẹ̀lé òfin tọ́lọ́ wọn bá gbé kalẹ̀ àti òfin àwọn tó ṣe ìmọ̀ràn kì í sí òfin Ọlọ́run kì í sí òfin ànábì àmọ́ àwọn èèyàn ni tí wọ́n ń jókòó bí ìlú ó ṣe dáa wọ́n wá múmọ̀ràn wá pé ẹja gbà àbáyé tọ́ba yìí pé àwọn tó ń bá ti mọ Ọlọ́run tó máa nàbí wọn ò ní múmọ̀ràn tí ò dáa wá sọ àwọn tax force làwọn tó wá ké Al-Qur'an sọ pé wọ́n ya amúrún àṣẹni káwọn máa pa ó di mẹ́rin àbí ó di mẹ́rin ọlọ́ni wàlà amilina alayha ìgbà tí sọ̀rọ̀ sàkáàtì innama sadaqatu lil fuqara ọlọ́ni tẹ́ bá fẹ́ gba sàkà tẹ́ bá ti gbàjọ tán àti sọ́dákọ̀ àwọn tẹ́ máa fún làwọn tálíkà àwọn tálíkà bí ìran méjì ń bẹ́ nu wọn fuqara òun tiẹ̀ 000 ni àyàfi tó bá bá sọ́ di 111 kò ní nǹkan kájọ́ jẹ ṣùgbọ́n 101 àbí 100 orí jẹ kọ̀ọ̀kan tó ní àbí àkọ́kọ́ yẹn tí ó tọ́ pé 00 ń náà pè ní fukara ọlọ́mọ wọn pé kódà bẹ́ẹ̀ bá empower rẹ̀ tẹ́ ẹ bá empower rẹ̀ owó tẹ́ ẹ kó lè lọ tẹ́ ní kó fi ṣe empowerment gbèsè ní èsàn Ọlọ́run ti calculate kí ni problem tó lè jẹ́ kí àwọn èèyàn kán má gbádùn láwùjọ ọwọ́ àkàbí mẹ́jọ Ọlọ́run àwọn èèyàn kan pé wọn ò tiẹ̀ ní kankan àká ní kò tó ni so Ọlọ́run àwọn fún ẹ tí ò ní pàápàá ó ní kẹ́ fún ẹ tí ó ṣe kí ni o kò tó ẹ fún kò tó náà torí ibi tí ò ti tóun ó lè lọ tọrọ rẹ̀ níbi tí wọ́n ti sọ dàdàkúdà sàmẹ́lẹ̀ kẹta
wal-gharimina ẹni ó bá jẹ gbèsè ẹni ó jẹ gbèsè ló máa jẹun mẹ́tẹ̀ẹ̀ta gbèsè ó sì máa dẹ́rùbà so ẹni tí ò ní mẹ́ta ilé ayé rẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ tẹ́ bá ṣe wáàsí fún yọ kàn gba wáàsí ọkàn rẹ̀ abalẹ̀ àbí so Islam ní láti dí pẹ̀lú social problems because tí environment wa tí ó bá ní internal and external security ẹ̀sìn gan o ẹ̀sìn Islam ní nature rẹ̀ kò ní gbádùn lára èèyàn Islam èèyàn ló wá tọ́jú ṣé ẹ gbọ́ mi yé èèyàn ní Islam wá tọ́jú our internal problem ni pé your personal problem our external problem ni our social problem ó lè ti ń rọ́ọ̀bù social problem ni but internal problem wẹ̀ kí ni internal problem wẹ̀ ó náà ní problem pé òun náà mọ̀ pé òun ní kó tó wá di pé ń fi tiẹ̀ pa àyàn lára ètò bá fi pa àwọn ará àdúgbò lára làápò ní social problems ẹni tó bá ti ní internal problem yóò create kí ni o social problem aláìmọ̀kan ní ìsìn yóò kò bá lù tálíkà ó kò bá lù tí tálíkà bá wọ́n náà tí wọ́n bá rí á rí inú wọn tí wọ́n jalè ìgbà wọn ò lò lọ wọ́n ń jiyàn gbé abẹ́wọ́n ni tẹ́ bá rọ̀nà ẹsẹ̀ gidi ẹgẹ́ nìsín lè rí ibi tí ọ̀nà ẹsẹ̀ wà kẹ́ni ẹ̀ ń jiyàn gbé mọ́ jiyàn gbé olójú ibi tó wà yóò jí gbé yóò àfisò gbowó olójú ibi tó wà ìgbà tí òsì bá bayé jẹ́ dáàyè kan láàmú á sọ pé á lù pààtì àrí ìyàn wà owó òsì àkà ìgbàgbọ́ tí wọ́n bá ti jọ wá pọ̀ lẹ́ẹ̀kan náà àìgbàgbọ́ ni àìmọ̀ Ọlọ́run òsì ní kí èèyàn mọ́ rìlé ayé gbé kọ́mọ́ rọ̀ lọ́rùn Islam wa dì pẹ̀lú ẹ̀ so ministry kan wọn bẹ tánà bí kírẹ́ẹ̀tì wọ́n pè ó kọ ẹ̀ ní Baitul Mal inú ilé rẹ̀ ló ti bẹ̀rẹ̀ níta fi pé Baitul Mal ẹ̀ máa gbọ́ ìgbà tó bẹ̀rẹ̀ inú ilé Ànábì ló ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan táyà bá dájọ́ sínú ilé Ànábì gbogbo ẹ̀ tó wá gbọ́ wá sí ó ti bá wá aṣọ òun ṣe tánà sí Islam wo ebi máa ń pa mí okò tí sí táwọn ilé ọ̀jẹ̀ má ti lọ má gbé problem ẹ lọ bòmí kí n tí mò ń bọ́ sọ kó lè bá a dúró àwọn kankan bẹ táwọn yẹn ti dájọ́ sínú ilé gbà Baitul Mal ló kọ rẹ̀ níjọ́ tí Ànábì ń fún wọn nínú ilé rẹ̀ especially gbàtẹ́ wà Mẹ́kà àti gbàtẹ́ ẹsẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Madina bẹ́ẹ̀ kẹ́tẹ́tẹ́ parí mọ́sáàsì Ànábì kọ̀pẹ́ sígbà yẹn wọ́n mú fún ẹ kó nu ilé Ànábì wọ́n mú fún ẹ lọ sí mọ́sáàsì sẹ́yìn kó o tún change okò ẹ̀ mọ́ kọ́ tó ń pè Baitul Mal kí ni máa wà ní Baitul Mal nǹkan tí máa wà bẹ́ẹ̀ pọ̀ number one sàká ẹni ọba jólówó tó rẹ̀ ti wọ sàká yóò fi sínú Baitul Mal owó tó bá gbà lọ́wọ́ rẹ̀ Baitul Mal wọn kó lọ ìtọrẹ àánú everybody ló gbọ́dọ̀ ṣe ìtẹrẹ àánú tó bá ti gbàjọ wọn kò sí Baitul Mal mo fi aṣọ lẹ̀fẹ̀ ní tí ò bá láṣọ wọn kò sí Baitul Mal mo fọkọ mi lẹ̀ endowment mo kọ́lé ilé ìtóbi Baitul Mal ni ó handle ẹ̀ Baitul Mal ó handle banking system and charity system and investment ẹnì kan wà bá nàbí ó ní ìlú òjíṣẹ́ Ọlọ́run ó sì ń dáhùn láǹkó lọ́wọ́ ó sọ Ànábì ní tọ́ mẹ́mẹ́ ni pé ẹ dáwó jọ owó yìí ọmọ ẹgbọ́n instruction enlightenment ni ẹ lọ ra àké kọ́ wa máa gé igi nígbà tí ìpẹ́ wọn náà ti dolówó tó lè bóyá ní tí ó jẹ so níbẹ̀ empowerment yẹn ṣe fún wọn bá ara ń tí ó fi lè tó lè tà lérí abẹ̀hùn torí gítà wàhálà ní gí sọ̀kọ̀ láàké bó ṣe wà kò tẹ̀ láàké gan àwọn tó wá pè ní 000 nù kò ní tí ó jẹ láàárọ̀ kò ní tí ó jẹ lọ́sàn kò ní tí ó jẹ lóru kò sì níbi iṣẹ́ tí ó lọ so Islam máa ń dùn wọn pẹ̀lú kókó fún wọn níṣẹ́ tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa ṣe tó bá fún wọn níṣẹ́ yóò tún wá san gbogbo gbèsè wọn pátá yẹ pé ẹ bá sọ pé environment afẹ́ ṣe rè ẹ bá kólé lọ gbèsè ní èsàn ẹ san gbèsè ẹ fún ní tí ó fi jẹun bí oṣù kan ẹ wà fún lówó tí ó fi establish ẹ wà monitor establishment yẹ Al-Qur'an sọ gbọ́dọ̀ kan wala tutul fuqara as-sufaha amwalahum sẹ́rẹ̀ tó bá gọ̀ èèyàn méjì lọ gọ̀ ẹni Ọlọ́run dálẹ́ gọ̀ ẹgbẹ́ owó rẹ̀ kó lọ́wọ́ rẹ̀ tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ àbò lówó lọ́gàn ẹ má jẹ́ kó kọ́náwó tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ ẹ bá invest ní ká máa kórè lé lọ Al-Qur'an ni ẹ má jẹ́ kó wọ́wọ́ lọ́wọ́ ẹ tọ́rẹ́ gọ̀ ni ẹ fẹ́ ràn lọ́wọ́ nù tó wáyé kó lówó lọ́wọ́ náà gan wọ́n á report ẹ̀kọ́ gbọ́ o yóò sọ owó mbàṣọ̀bàṣọ Islamic system Islamic financial house yóò gba owó yẹn kó lọ́wọ́ rẹ̀ náà yóò máa bá mọ́nítọ̀ rẹ̀ wọ́n lè gba owó yẹn wà secure àbí ó lè nánà kúnà pa púpọ̀ gbọ́n báńkì Islam òun ni ọba handle owó ẹ̀ ló fi tóbi ju báńkì ilé ayé lọ ó sì lẹ́rìí wọ́n ṣe máa ṣe nù ẹ wo
ẹ wọ ọ̀nà táwọn gbígbà mójútó ọmọ ènìyàn látara pọ̀ fẹ́ẹ́ ṣe Islam lásán ara àwọn píríncípù tí wọ́n fi sọ wọ́n di woman tí wọ́n kó jama ní ilẹ̀ Yorùbá léètò Islam ọba ẹlẹ́bọ ló ní àwọn traditional ló ní kò sọ́ba kan tí ó jẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n ní straight tuntun fún that is kufru system. Islamic system ọ kẹ́kọ̀ọ́ ni wọ́n kàn kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ṣe wá sí fún ọ tó bá ṣe wá sí fún ọ tó ń pẹ́ gbádùn onílà àká ìwòdè lè darí wọ́n yàn ọ́ kí ni wọ́n á fi lé ọlọ́kùnrin ní wọ́n ní lórí kò sí ètùtù gangan. We have our own system àwọn náà ní tiẹ̀ àmọ́ ilẹ̀ Yorùbá àgbèrè òkè nílẹ̀ Haúsá wọn ti gbèrè òkè náà ti change ọba wọn sí amir ní jẹ́ emir. Islamic system ló ní emir, kúfúrú system èèbó kiriyó òun ló ní president governor senator gbogbo táàmù yẹn àwọn ló ní ìta àmọ́ pè lọ́dọ̀ tó wa sultan sehu ní senator sọ́jíyé governor òun ní hakimu tàbí kẹ́pẹ́ ní wálé ẹ̀gbọ́n mi sìn olórí ìlú kan ọmọ pè ní amir olórí ìlú kan àwọn táàmù tí a nù èèbó ló colonize wa lọ gba Islamic system àti traditional system lọ gbàdánù lọ́wọ́ agbára rẹ̀ lé lórí. So ní ilẹ̀ Yorùbá lónìí wá rè wọ́n wà alákòjọ ìyẹn làwọn afáàfin máa dá ẹ̀ láàmú kò sáfà tí ó dìde ilẹ̀ Yorùbá kò níbi tí ó lọ tí ó ti lọ sóò rẹ̀ pé àfáà lòun tó gbogbo àfáà ti ń dìde lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí àwọn àfáà tí wọ́n máa kẹ́kọ̀ọ́ tán gan tẹ́ bá rà àfáà kan báyìí ó mọ̀ ní ìtumọ̀ ó mọ̀ ní pé gbogbo ẹ̀kọ́ Islam ta nídìí yóò wà lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n lónìí nílẹ̀ Yorùbá o àti ilẹ̀ Haúsá o àti ilẹ̀ Lárúbáwá o kò sáfà kan akada scholar ló wà academic ni scholar ló wà kí o sí scholar ìlú nítorí pé scholar ìlú ni pé báwọn bí ṣe jáde wáhùn tí gbogbo ẹ̀ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ scholar ìlú ni kí ló dé bẹ́ẹ̀ fẹ́ bèrè fíkíwù ẹ bèrè lọ́dọ̀ rẹ̀ àbí bẹ́ẹ̀ fẹ́ bèrè kùránì ẹ bèrè lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bèrè ìdájọ́ ẹ bèrè lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀kọ́ yẹn ní ń bẹ lára rẹ̀ ṣe ẹgẹ́ tí o bá mi but academic system yóò pín ẹ̀kọ́ yẹlẹyẹlẹ tẹ́ bá dọ́dọ̀ àfa yìí yóò ní sẹ́ríà lòun ṣe òun ò ṣe kùránì o èyí ò ní kùránì lòun ṣe òun ò ṣe sẹ́ríà o èyí ò ní àkídà lòun ṣe òun ò ṣe kùránì àtẹ sẹ́ríà gan èyí ò ní lóga lòun ṣe language abẹ́ẹ̀kọ́ ni àwọn afá tẹ́wájú adélẹ̀ Yorùbá wọ́n kọ́ àdúgbò yóò sọ̀rọ̀ di àfa wúmọ̀ wọ́n á máa kó jọjọ wọn ò lẹ́tọ̀ àti kó jọjọ kí ló dé wọ́n máa takora wọn wọ́n máa wọ fíìdì tọ́ ọmọ bó wọ́n ṣe máa ṣe wọ́n ní Saudi Arabia ìṣẹ́dá kan kó ọ sí skul kó ń kálukú wọn máa kọ́ ọmọ ní fíìdì tọ́ ó sì kẹ́ni tọ́mà tàbí kó kó wọn lọ sí ìjókòó àwọn àfa níjókòó àwọn àfa oríṣi àfa ní mẹ́mẹ́ tí wọ́n bá ti wọ́n ń sọ̀rọ̀ ètò bá jẹ mọ́ wọn lọ́ọ́ dà sí kán tó gbé fatuwa kan jáde Saudi Arabia táwọn tẹnu àwọn àfa àti àgbà gbogbo ẹ̀ ń bí kán tó gbé fatuwa kan jáde Saudi Arabia gbogbo àfa ni ó kó jọ wọ́n fẹ́ rọ fatuwa pẹ̀lú ẹ̀rí kurani ẹ̀yin wọ́n ní kurani lẹ̀ ṣe wọn bẹ́ẹ̀ ẹ̀yà kí ni kurani sọ ń bí èyí ẹ̀ tí ọkàn ò ní dá sí àfa àdìsí ta fẹ́ lò yìí ṣé a lè lò àti pé sádìsì lálàáfíà àfa aládìsì ni wọ́n pè àwọn àfa àti máa ń wà lé ọ̀pọ̀ kí wọ́n tó sọ fatuwa ẹ̀yọ kan jáde tọ́lá àlù lẹ́fẹ́ bá sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ pa gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti pè yẹn ẹ gbọ́dọ̀ papọ̀ kẹ́ ẹ tó bá wọn sọ̀rọ̀ ẹ̀rọ kan lásán làwọn gbọ́ àwọn ò ní ìdí rẹ́rẹ́rẹ́ mo bẹ́ẹ̀ lónìí tí ó bá ti lè jẹ́ pé syllabus ta fẹ́ ṣàlàyé àfa mọ́tì ọ̀kan títí àfa àti ọ̀mọlẹ́yọ kan lọ́fẹ́ ṣàlàyé nǹkan ẹyọ kan ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ṣàlàyé ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni automatically gbogbo tí bá ń tẹ̀lé ẹnì kọ̀ọ̀kan wọ́n máa takora wọn yorùbá mi yìí ànábì rí àwọn sàbí méjì kan wọn ẹ méjì muhasu wà ń bẹ ìkísítàmì ha wàlà tàfítàrì pọ̀ ẹ máa gbọ́ mo rán yín sí lu yìí ẹ máa fẹnu ko ẹ máa fọ́n ká o tó kó tẹ́ ẹ bá ti ń fọ́n ká ọ̀rọ̀ yìí méjèèjì ó máa takora wọn àwọn èèyàn ló sì máa takora wọn ẹ tó bá tẹ̀lé àfa yìí tí àfa bí sì ti takò níbi ọ̀rọ̀ kan tọ́ra gbọ̀ yìí ọmọ yà lọ́tọ̀ tí wọ́n bá ti pàdé gbogbo àwọn àfa yìí pátá yẹn wọ́n níjókòó kan ni tí wọ́n ti kọ́kọ́ jọ sọ̀rọ̀ láàrin ara wọn kan tó wá sọ tàwa fún wa bẹ́ẹ̀ tí wọ́n ò ní gbà fúnra wọn tó ní wọn ò ní jókòó tira wọn wọn ò sì ní sísítẹ́ẹ̀mù Islam tí ó kó wọn jọ bó ṣe wà ní Saudi Arabia wàhálà tí wọ́n ń fà yìí ní ìsìn wọn ò ní rú wàhálà ní Saudi Arabia ìtọ́jú tó fi ń fà ń bì ní pé a ní Islamic system tó jẹ́ ti political system tí ó moderate ó wá fààyè fìtínẹ́tì mẹ́ta lẹ̀ fìtínẹ́tì aláwọ̀kọ́ ọ̀nà ní fìtínẹ́tì àwọn ẹni eré tó nímọ̀ ṣé ẹni eré tó nímọ̀ tó yẹ kó fìtínẹ́tì wa wọ́n fìtínẹ́tì wa bọ́lá ń ṣe dá wa nu tẹ́ ẹ bá ní káfá kan wá sọ̀rọ̀ lórí àyà kan ọ̀rọ̀ kan ní ọ̀sán tẹ́ ẹ bá jẹ́ lómi ọ̀sán o zawil kafaha ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ìyẹn ni wípé
kó jẹ́ yí pé ká ní enough resources. Tá a bá fẹ́ sọ̀rọ̀ health ẹni tó mọ̀ nípa health ni kó wá sọ. Tá a bá sọ̀rọ̀ nípa politics àwọn àfáà wa tọ́lọ̀ ilẹ̀ Lárúbáwá wọn lè sọ̀rọ̀ nípa politics ní Nàìjíríà. Fẹ́ǹsì lẹ̀ máa ń wò kò sẹ́ni ogun fẹ́ǹsì tọmọ tí ń bẹ lẹ́yìn ẹ̀ tí ń bẹ lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ ń pè politics. But most of them ẹ̀yin fẹ́ǹsì wọn ń wò èyí tó sọ pé politics dáa kọ̀ mọ́ èyí tó ní ọ̀dà náà kọ̀ mọ́ ẹ tó kàn sọ pé politics dáa ó súnmọ́ díẹ̀ torí èyí ń wo lè súnmọ́ fẹ́ǹsì kọ́ nàgà ńgbà bá nàgà yóò àmọ́ tó ń qualify pọ̀ dáhùn wípé ọ̀dà lóòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa ṣe tí ó fi rojú rere Ọlọ́run rí sẹ́ni lókè tí ẹ ń sọ pé politics ọ̀dà kọ̀ mọ́ kankan parẹ́ o ọkàn ń wo fẹ́ǹsì lọ́ọ̀kan kò súnmọ́ fẹ́ǹsì kò gbariwo tí ń bẹ ní ẹ̀yìn fẹ́ǹsì kò dẹ̀ mọ́rú èèyàn wo ní pariwo lẹ́yìn bẹ́ẹ̀ pé èèyàn àtẹnudẹ́jọ́ ń pariwo papọ̀ kọ̀ mọ́ politics yàtọ̀ politics ó ṣe kíni o ó yàtọ̀ bẹ́ẹ̀ èèyàn ọba sínú ẹ̀ kò lè mọ bó ṣe kíni politics bẹ́ẹ̀ ṣe rí un structure tó ní Islam ò ní. شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا